Andrea Mato, Abokan o, Ababa o, Crisado, Fabelo, Koya, Abokan o, Koya. Humphrey, Binosa, Abokan o, Koya o, Obiedo Nebwata. Constance Abusawan, Koya, Abokan o, Ababa o, Richard Osunde, Abokan o, Koya. Mawabia AOM when my baby when was live exactly how they kuyo David Yama kuyo if you were do Africa TV kuyo Oyoge Abokin o anyone in Rowa why high total why how wa bi total why how wa kuyo Abokin o ati ewo bagbe o ati ewo bagbe o ave yere na ya rie ipin abonogie ave de yo we ogi manedo na o ma o ave de yo le ba se ba ave de ge manu mari ni ave ahon ge ma we oje wo gi ma ni wa ro wa gba bi san ne wa bokin o wa bokin o wa bi tota o ave tie bo ba gbe o edohia wa bokin o edohia wa bokin o wa bedana wa bava wa bota wa bo we da devil ni da doge ye ogi avan ma ye ti an o we
ewebu America wani nire do gumadu gena wo ya ma o wabokin o efe wedo reba ichado sunde reba abusama reba igminosa reba igminosa Fabrolo reba Andramato reba Matilda abokin o reba demudia osaze abokin o reba utawaye wodo wabuta do wari ri mota ne de ko funwa wabokin o odiegbo hello phone hold this with you hello waya bokin o ni wan ro wa han tuta wa bokin o ma de gu wa so pon wa de ma waya fe no re ma gogo yo na unu wa ri bu wa o okay edin amaye ke maye na ma be me so no kian na ma kuafo na ma de fiofo we woman so we do the gbe ma sasta na ro wi si egbe ai ma wa kan yo kan re bana agi ma re run gyosa na ya so o ni da ko go mo ko go no wa no nya ba salubwa no kede ne yima wa ne do masiko ko ma do wo ge bo ma la no fiangbe ma o eti ma ne gbe mara ne re wishi egbe ni ma fi ayo kiare na mata lo ba la wo salubwa no yo bo ka yire nuri ediyan ne gbe mi keda ra ya le Jesu Christ ma ya dia yagmo o oni o se ma zo e o se ma baba no mo o ka ne gbe na no me kira mi jogo wa ari wa o ara pon won kan de me do salubwa be ni Jesu Christ no nya ma isa wa ya gbe se yo ya gbe se yo o ri mama de soto runde e mi no kan ni avere na o na so ni mwa ni ro wa hiyan ere ba wa abuyo ave so gi oge de na wa ya we se wa ran gbe se yo se o zigbo abokan o ko yo eni edo na gbon weze eno gbawo eni edo no ama e ke dai kan se we ni edo ave agbon ye ha igbo so ye ne awe nu ze no gbabo o ze no gbabo ebe gbon e we gbegbon o wa ze no gbabo ukamuka oge no gbabo ni 1 2 3 4 no ya kibo o wa mo we ri o wa se na so o o ede ma ki o ta eni edo no ede ma ki o ta yori ka ede ma ki o ta ayo eti bahari agbon ado dueki eri ono ede ga ki o ta ana yo wa eri ai no abe yugbo de agba yugbo azegun na ede ma ki o ta wa pa gbori e ma gbon na so gba mama en do ede ma ki o ta ayo mo kan o ata o kan o ogo going 1 2 3 4 going ogo 5 gone jeje no abe wa o ede ma ki o ta nupogi ha number 3 ma ze abe ha ni ede mi a ki e o ti a ede ma ki o ta ko jeje no ede ma ki o ta re ayo ede ma ki o ta ayo aigbe number 3 Andrea Matu ogbe osunde ogbe ozigbo ogbe abusoma ogbe igbilosa ogbe afiwedo ogbe fabolo ogbe yan ya gbe apopo ni yan ya oya ma
If you don't are na, who are cool, but me bullet na. A cook hagmon. Ye, you do. A cook hagmon. You do no. Cool. A cook. A cook hagmon. Ay, Yonica. Agmona. A cook, Eman Bunwo. Eyan na do agbovo. Na do ame gbovo. A cook eyan. Ya de go ma bi owina e ku aka ya. Wa ma bi amugbo e ku aka ya. Wa bi agdoki e ku aka ya. Wa bi ayesuku e ku aka ya. Salo bage e ma bi yo salo bage ya o. Ya na ko ko. E na ko igu ka ya. Salo ba de ge. Ya o no wani ma. Ya do no wani la go da o. So ko salo ba be ya na ko ko. E ko ko agbon. Okay ya gbe. On ma go na we you na ma o da dagbon. Okay, goyi owo, goyi eva, goyi ha, goyi ne, goyi se, goyi, go. Eni wa ro wa ibere wa. Koko agbon, nu pogi ha, e ma ze, pogi ha, ge. Ki o, agbin oni, ko, agbon. Koko, agbon. Oh, yeah. Baba no koyata. Eko khoya. To agbon. Khoe agbon. Godere. Eko khoe agbon. Aigbe. Ichado sunde ogbe. Ha! Usunde ogbe. Ayi baba. Inda mato ogbe. Fabulo. Fabulo bako. Way number 2, Echo for Agmon, Echo for Agmon, Oho Agmon, Echo for Ohoya. Anyone that work Echo for if you're hoy, Echo hair. Oh, anyone that would Echo hair be hey, Mamma, Echo for Agmon. With the Fabulous. Abusama gbe Ignosa gbe fi wedo Africa won be data era de ko kho agbon ko kho yan gbe lady mo yan ko gbe ko gbe yan ni gbe ko bo ni yan o ko gbe ya man yo ni edo no Eboma ye openi no eboma odo ye eboma ye hagbon ye eboma ko ma obodo na bi owa ni eboma obodo na nwa ni eboma eba ni rewe bodo ewa ewu ya ye ewu ya o edo na bo wa edo eboma ye hagbon ye openi wa na ki o eboma eboma ko ma ọba àwọn èèyàn rí ẹwẹ ọba nǹkan kéde ẹwẹ rí akọ ẹkọ ẹwọ wọn yóò dán ẹwọ náà bí ọba ẹwọ náà wọn ẹwọ náà wọn bí ọba ní ẹwọ wọn òkè àwọn góyè owó góyè ẹbá góyè ha góyè nẹ góyè sẹ góyè gọ òkó ògà náà ẹ náà ẹ wà nù ẹwọ wọn nípòkè hà máa zẹ. Ẹ̀rí ọ̀rìn àárín ẹ̀bùrọ̀mà iye ẹ̀bù ọ̀rọ̀mà àìgbẹ̀ gbógi àdìmọ̀sẹ̀ andré amato ọ̀gbẹ́ abùsọ̀mà ọ̀gbẹ́ ẹ̀fábólò ọ̀gbẹ́ Osunde ugbe, Ozigbo ugbe, Africa ugbe, Gbinosa ugbe, Osaze ugbe.
Obobo. Wama. Wa jore do wi. Wa jore do wi. Ewo ya fe wa fi ko. Edo ya fe wa fi ko o. Eki amado. Ye. Eki amado. Naga ama. Oye sko pa re na che eki amado. Eki amado. Ye hagbon yi. Ye hagbon yi. De non gbabo. Woze non gbabo. Woze non gbabo. Eki amado. Bayonika. Made my arabona. Ma neru na bie. Bie akoko money. Kini ka ya fe na do bagbon. Ogo money wa o ka owo. Ki omo ado. Aga eduane ekinado ave munomo. Mami ave munomo. Ugbagbe o noro amunomo. Ekiado amunomo. Ebawe o amunomo. Awa ba munana o amunomo. Mami ki omo ado. Okay, going, sen, going, go. The ways of all, the ways of all. Look what you have, Master. Eki, omi, o, adio, eki, omon, ado. Eki, omon, ado. Ekiomado. Oh, ekie, omo, ado. I will do ekie, iro. I will do ekie, efe. Ekie, Oghe, omo, ado. Dere, madere. Ekie, omo, ado. Nupogi amagbe. Agbe. Andra mato, baku. Nuweje nupogi ba. Ekie, omo, ado. Ekie, omo, ado. Kie omo ado. Daki wedo Oghe omo ado. Okay. Ase ozugbo gbe igbunosa ugbe fe wedo ugbe abusoma ugbe osunde ugbe osaze ugbe tabolo nupogi badu nuzeni daki omo ado. Kie omo ado. Beni manedo yagun ma ya heni. Ekie, nemi, ewe dogun edo. Ekie omo. I mean, ekie omo, ekie omo, ekie omo. Bobo, yama do, obe do. Ekinada se, ekinada se. Ekinada se. Yo, come. Yes, you. Ekinada se. Ay, yonika. Owe ekinada se. Oh, mama. Ebi ya fe ekino. Adasu, oh, mama. Ekinada se. Ye. Ekinada se. Yo, awagbon uregbe o. Ekinada se. Ye. Adweki. You know. Adwese, garo. Ami ekinada se nana mi. Gbogbo na gbe no but wa de so ro ado kesi oke abi ro wewe ami na do se ne ma ayaha kina de so ye oke o goyin ba goyin ha goyin na goyin se goyin go kina de se de yo ini wa ro wa igbe oye ba uyo salobo ma ko nwa o abokan din mazebo nupogi ba mazeo yetere nupogi ba na ga eki ni a d o s a ekinado ese madere ekinado ese ye oyaba ado aido ese ekinado ese agbe ado amato ogbe Igbunosa ugbe, Abusoma ugbe, Osunde ugbe,
ozigbo ugbe efewedo ugbe efabolo ugbe yan ya wa gbe baba baku akobani yan ya o o ya ma wa ona ribi edo na wo ata o wa ye mi o wa ye mi o okun ni ebu sodo a o ni abdo aparo ma o so gba pe a ye mi ma o ma sha fe wa no mo sha fe ẹ̀dá rẹ̀ iyì máa ní owó mi ẹ̀dá rẹ̀ wá tiẹ̀ ẹni náà o rẹ̀ o ẹ̀dá rẹ̀ yé o ẹ̀dá rẹ̀ yà máa ó yọ̀gò rẹ̀ ẹ̀dá rẹ̀ yé ha gbọ́n yìí dèdè ń gbàbọ̀ ẹ̀dá rẹ̀ gbé ẹ̀dá rẹ̀ ayédèkàwẹ̀ yà máa ó yọ̀gò rẹ̀ mi kemi ne ma di awo ẹ̀dá rẹ̀ ya máa ó yọ̀gò rẹ̀ sábà fi hàn gbé rẹ̀ ẹ̀dá rẹ̀ ebi ya fẹ́ ọ̀rọ̀ yìí sábà bẹ̀rẹ̀ mi yà ọwọ́ ẹ̀gẹ̀ ló dé gbèmù dẹ́ ẹ̀dá rẹ̀ yéyé ọ̀kẹ́ ògóyè owó ọ̀kẹ́ ògóyè bá ọ̀kẹ́ ògóyè ha ọ̀kẹ́ ògóyè náà ọ̀kẹ́ ògóyè sàn góyìn héhé góyìn gọ́ọ̀ yàmà ọ̀nà wíwì right they máa yí zẹ̀bọ̀ they máa zẹ̀bọ̀ nukpogi ha ẹ̀ẹ́dà ẹ̀mẹ́ ike yìí nà wọ́n wẹ̀ ẹ̀ẹ́dà ẹ̀mẹ́ ẹ̀ẹ́dà ẹ̀mẹ́ ọtí da èmi à ọwọ́ da ẹ̀ wà ọmọ ẹ̀ hàn dẹ̀ bàbá wẹ̀ ọ̀dà èmi náà wà ó ní ọwọ́ adìyẹ ọwọ́ adà ọ̀dà gbé ẹ̀gẹ̀ dà mẹ́ ẹ̀ẹ́dà ẹ̀mẹ́ ẹ̀ẹ́dà ẹ̀ẹ́dà ẹ̀mẹ́ kòyà máa ẹ̀dà ẹ̀mẹ́ ẹ̀gẹ̀ ẹ̀dà ẹ̀mẹ́ ẹ̀dà ẹ̀mẹ́ ọ̀mọ̀ ọ̀dà ẹ̀ ọdún ní wà dá ẹ̀ yí ọ̀dà ẹ̀ gbé ẹ̀rẹ̀ mọ̀láfíà mi wo náà ọ̀túnmá ọwọ́ mọ̀fíà ní ọ̀dà ẹ̀ wà ọ̀dà ẹ̀ wà ọwọ́ dá ẹ̀ ọ̀dà ẹ̀ gbé ndó wọn ẹsẹ òdìgbò gbẹ ẹdá àmàtò báàkù ẹdá àwọn ẹbí ni màtàbí sùkú ẹdá àmàtò ẹdá àwọn ẹdá ẹnu ẹdá àwọn Osunde ugbẹ ẹfìwẹdọ ugbẹ abusọfà ugbẹ Igbosa báàkù ẹfabelo báàkù demudia báàkù duwa ń retire náà ẹdá ọdá ẹnìyẹn ọdá wàdẹrẹ yà ẹyìn wàdẹrẹ ọbọbọ ẹyà máa ọbẹ èdè o ẹyà musa òkó òpé nìyàn kí o abẹ ni wọn ọdí èyí náà ẹyà musa yé hagbọn yẹ ẹyà musa èmi ẹdọ náà o ẹyà musa erun náà ò wẹdọ erun ẹyìnà òsàlùgà musa àwẹwẹ ẹyọ wọn náà sọ wọn ẹnùgà musa èyí náà ẹyà musa òkó ẹyà musa òpé nìyàn o. Yo, gùn ní bọ́ yín ń dẹ̀gẹ̀ ṣe.
Okay, I'll go your war, go your back, go your heart, go your neck. Go! Hey, Jamusa. You could give right, man. Hey, Jamusa. I mean, if I don't know why I. Yo, Aegear Miu CLA. We need having no quiet tie. So you do a book on. We need having no quiet tie. Aegear Miu CLA. Aegear Mu CLA. Aegear Una muse edenusakai. Yamusoi. Gamuse. Gamuse. Amae tafu. Gamusoe. Gamusoe. De coquin. Irun noro oi. Salawu gamusoe. Irunda irun no. Eni. Todo aladian. Baba non kwa ata. Gamusoe. Obege. Elira no kwa kayo. Aigbe number 2 maze head on abakwa. Andra mato ogbe abusama baku. Njabu so oh it look like me wa be ko wan o. No pogi ha ogba bo. Njamu so no pogi ha no no pogi bo. Èmi náà ọ̀sọ́ sí gbàgbà ìgbà ha nìgbọ́n àkèdọ́sẹ́ mìíràn hàn nípògì ha náà ọgbà èrò ẹja mú sọ nípògì ha nínú. Andra amato báàkù ẹja mú sọ ẹ ok ní èrìhùn yé àbùsọ̀ máa gbẹ́ ìgbìlọ́sà gbẹ́ òsúndé gbẹ́ ẹ̀fẹ̀wẹ́dọ̀ gbẹ́ Nagino Bay, on our booking over, so you go Bay, Matilda back, Kiluna back away, Yamu soy, Yamu soy, and Namu say, Emankum. Take about. Mammy no poke honey, Yamu soy, Irun and Nagahino, Yamu soy, Usagamu soy, any, ye, do that, Yama. Only Matilda. Tabolo, we have a tire. Usaza bay. Yo, bay. Sajuduwa, bay. Abokino, Sajuduwa. Don't just as that number 3. Okay, that number 3. No, number 3 no. Kutabutawa. I don't know number 3 to tie. Not take our baby could go to wait 2 no 2. No. Number 3. A bit on me now. But see, Baha, Baba, they born. Could be mute toy. And number 3, I want no Jamu soy. And I don't know what. Now you want no what. Agboni are or in way. Odion we ga itie Jamu soy. Egbe yewa okuwe. Inugi ati Jamu soy. Egbe yewa okuwe. Okubana do. Okubani anagbe. Anagbe do. Edo na wata. We go okakin ma go ge. Ebi edo mai maki. No dabo ebi bugbe. Ebi bugbe. Obe de o. Na hia ma wa. Ehi mema. Ma hia wa ona. Ehi mema.
Tiamu ya sani yangi. Eyi ma o. Ye hagbon yi de no gbabo. Eyi ma. Why you only kai? That dog had diagbon. Oh, is he? Eddie no. Is he? That dog. Oh, you tell me here. Yeah. And oh, you met or mau. Your web. Eddie. He. Oh, well, ma. He. Oh, you met or ma. Oh, yeah, Macagbon and Nequia. Macagbon and Nequia. He remember. He wema. He mahama. So I also give you one. Oh, is there he level? If you know, is there you are? If you know. Okay, I'm going 1, 2, 3, 4. Going, go. Good mazel. Okay, mazel. Hey, me ani. Hey, me ma. Hey, me ma. Hey, oh, ma. You know. Oh, we ma. That is all about. I be. Gladys on you know. I wouldn't forgive her. No forgive her. We be. No forgive her. Ni. O man buy me no my who the hell. Me and me ah. Why can't you me? Why can't you? Oh, you. Hey, me ma. Ma. Man, tala dia we. Ma. Maybe no ma. Odori eni ni bae okeke ono do ayi ma umari odi yodo ayi ma edo ni ma o ma kwa odo andra amato gbe ha efewedo gbe ozigbo gbe osunde gbe efabolo gbe sagiodugba gbe abusoma gbe igbunoso me mata eba eyi ma yo igbo na matida gbe eyi me ma hi wa ya be ama o se ubobo you wa no I don't know ya ma ye obe de o eyi gato yo ko ehi e ma wa gu na si se si eyi me ma ehi jamu so eyi gato eyi gato uge se o ye hagbon yi uge se o ye hagbon yi meme o se pa be do me ma gba yi suku be ba yi school eyi gato o ege manare school ma ya wa ho won ye wa be o mesi wa be akin e na ye wa ju mu eyi gato erun eyi abe nana we no gi ato yo ma so ma na to bagun eri ona eyi gato saba ye hi no ma no so wan han so ma I dey feel what dey feel me ame ai to bagun o de kun de ko eri ona eyi gi ma ya fe to isa okay going 1 2 3 4 5 go of back ola good mazel no give her hey mazel no give her hey mazel Geeato ehigato okome no ka ona right ehiyagi ati ori omagba o de managba ami oruna na do ari ye ni edo ni aro ri na do ari ye ni edo ni abe omagba ebo ori oni yo gi manado abe ehiato alori eri yo omagba dobo alori eri yo o omagba osumbo alori eri yo omagba do de oni ededero ye aigbe number 2 ogba o number 2 ogba
na we ehi gato nugbogi ha oh ehi gato ba to to ọjà tó wá gbọ̀n ẹja tó wá gbọ̀n ẹnu ga tó wá gbọ̀n o ọba tó lọ́tọ̀ wá gbọ̀n nukpo gị bani ya ịma dịghị bụ ka anyị gbee ndị amato ọbaakụ na gị nọ ọbaakụ ozugbo ọbaakụ otu ndị ọbaakụ osagide ụgbọ ọbaakụ abụsọma ọbaakụ fabolo ọbaakụ ọrụ ebo wegme Igbonosa baako ọgẹbọ wẹgbẹ Africa baako jẹmúdí ọsàzẹ baako yẹnyẹ baako ìjà tọ ẹ tọ ẹ ìjà tọ wà gbọn ìjà tọ ẹ wà gbọn ìjà tọ ẹ wà gbọn ìjà tọ wà gbọn ìjà tọ wà gbọn ìjà tọ ìbáraẹni náà wà fún tọ wà gbọn màmá gbẹ o ẹ bá mi náà gbẹ o màmá mi náà gbẹ o ẹdó ènìyàn dọdọ wà kó bá dẹ dó ọ̀nà ẹdó náà wà ta ẹdó dìbí gbé òkò yá máa ọ̀pá ìkẹ́ o ọ̀pá náà ìkẹ́ o ẹ̀yẹ ọ̀sẹ̀ òkò rẹ̀ ẹ̀yẹ ọ̀sẹ̀ ẹ̀yẹ ọ̀sẹ̀ yé ha gbọ̀n yìí dènà gbàbọ̀ yé ha gbọ̀n yìí dènà gbàbọ̀ ẹ̀yẹ ọ̀sẹ̀ rẹ̀ so ẹ̀yẹ mà wàtàsí ẹ̀yẹ mà sọ wọn ẹ̀jà mú sọ ẹ̀jà tọ̀ ẹ̀yẹ mà ẹ̀jọ̀ nù. Ọ̀kàn góyìn owó ọ̀kàn góyìn ìbá ọ̀kàn góyìn ha ọ̀kàn góyìn ha ọ̀kàn góyìn ẹ̀nẹ́ ọ̀kàn góyìn ìsẹ́ góyìn gọ́ọ̀. Ìdè o èmi pàdé mà ní orí rí ẹ̀ mà ọ̀nà rí òkèké bọ́ gẹ́gẹ́ rí ẹ̀ mà ẹ̀yẹ ọ̀sẹ̀ ọ̀wẹ́ ẹ̀yẹ ọ̀wà náà sọ wọn ọ̀sẹ̀ rẹ̀ àmúṣọ ayẹ̀dẹ̀ ọ̀nà ẹ̀yẹ ọ̀sẹ̀ ni wọ́n sọ àti ẹ̀yẹ yẹn ta so ẹ̀yẹ ọ̀sẹ̀ ẹ̀ ní wọ́n sẹ́ wọ́n dúpọ̀ gíba. I mean, no cow ni ma wá bẹ̀ ẹ̀yẹ ọ̀sẹ̀ ẹ̀yẹ ọ̀sẹ̀ ẹ̀yẹ ọ̀sẹ̀ ẹ̀yẹ ọmúdàkẹ́ ẹ̀yẹ ọmúdànẹ́ ẹ̀yẹ ọ̀sẹ̀ ọmú sọ ẹ̀yẹ ọ̀sẹ̀ wà á tiẹ̀ fò ẹ̀yẹ ọ̀sẹ̀ èèyàn pàrọ̀ ni ó lè rí èèmà wá rẹ̀ o ní àti èèmà náà núpógì èvà ọ̀wé gbà dàhọ́ o núpógì èvà náà ọ̀wé gbà ọmọ ẹ̀wé náà yà gbà ẹ̀ lọ́yìn yà gbà ẹ̀ èyí ọ̀zẹ́ ìmátàbà àhẹ́n rẹ̀ gbẹ̀dọ̀tà ẹ̀ ṣùgbọ́n ẹni wọn so àbẹ̀gùn ọ̀wẹ̀wẹ̀ èyí ọ̀zẹ́ náà àtàbọ̀ èyí ọ̀zẹ́ mami èyí ọ̀zẹ́ kìnnìkìnnì àrí yìí bọ̀ èyí ọ̀zẹ́ ọ̀nì ọ̀nàbẹ̀dọ̀ gbà èyí ọ̀zẹ́ ọmọ egi mami èyí ọ̀zẹ́ ọmọ egi ọ̀dàgẹ̀ àbẹ̀tayọ̀ bọ́ ni núpógì banana àbẹ̀dọ̀ gbà àtàgbọ̀n bù ọmọ èyí ọ̀zẹ́ ọmọ egi o alele èyí ọ̀zẹ́ ọ̀dàgẹ̀
Hundori on na we do gba obeva ni ogba wa mi edo yi ore do ri eni egbe ko ori eni egbe ko wala lo e wa ori eni egbe edo ne wa ta edo ne wa re o isegwa aigbe Andrea Mato gbe Pablo gbe Onagino gbe Abusoma gbe Osunde gbe Osagodugba gbe Ozigbo gbe Efewedo ona do pogi ba do gbe ni owe gba mo owe gba berio owe gbe Igbunosa gbe Matida gbe Edemudia ogbe o ibi edo ya fe wa gbe papo body ibi edo were gbe pa were gbe pa Isegwa wayabe wa o bani ma so ge de na owe uda no bura hiete o uda na iwe de se wayadore na kiya do na wa wese ona o saze de mudia ona re matida poko ko yo Igbunosa ure wosu na ro efiwedo we yado ese ozigbo obokian osagiduwa obare ere wosu na be Abutoma ureba onagino abewa o Gladys onagino Fabelo owa ijodo Andrea Mato okagele niki woya fe soni wa o ni maso de regbe o anyone ro wa ari weva o iwariba wagi ma bi bo ni ya anyone ro wa ari weva riba wa diaka wa to ni maga ogo wa ya gba ogo de wa ya gba wana do na do saba be unu wa ebidana de wado mu na do ege wado mu na do wa ilu e kwa o ise efinoro to wa bo ise edo ya fe ga ma ise no gbugbo to ama no doki to ama igbera won wa ya fe alauda wo ya fe ala wa efe do yi o efe do yi amaike ni Nigeria die wa hemeni kai amaike Nigeria mu re ha o Nigeria o madia o Omadia amaike na eriwo wa ya fe di ku gbagba wa di pon gba na ya wo ge do na ya wan edo arege oredo de arege oredo wi oba ewa inu re ekete bedo eri ga ma o ga to ipebe kete eri ga ma wa ga ma o yo pe on dugie oba ilobo efo ise oba to pe ise awoso ewe yana Ibota bo mu ro na wa mu ye foto ya ko ya go salobwa ogo salobwa wa mi ami o obi ken dey Friday no dey o te se dey sabo dey ba wa don gba o wa o obi ya fe ra gbon odi nu wa o ise awi babado awi yedo awi ten yado baba